lákọ̀ọ́kọ́ bàbá Taofik Subeer Lọ́baníkà ìmáàmù bẹ̀yìn wọ́n bọ́ sí gbangba wálé àwọn bẹ̀yìn pé kẹ́ ẹ má bínú bíbẹ̀ tí bàbá ìmáàmù bẹ̀yìn kì í ṣe pé ti tójú wàláhì tàláhì fúnmọ́ bíi láìláìláìláwà àkọ́kọ́ nù kì í ṣe pé ti tójú ṣùgbọ́n bàbá ìmáàmù fẹ́ kí àlàáfíà ó jọba torí pé mo ti gbàgbé àdìsí ìdátàwájá olùmùsùlùmáì ní àbíkíni àdìsí yẹn bó ṣe lọ tí mùsùlùmí méjì bá ń jà tí wọ́n bá yọ̀dà síra wọn tí kan wá pa kan tí kan wá pa ọ̀nà méjì min ali náà rẹ̀ àbíkíni pé ọmọ náà làwọn méjèèjì àwọn abẹ́rẹ́ gbogbo làwọn méjì jọ ọmọ náà agbọ́ tẹni tí ọ̀pá àyàn tẹni tí wọ́n pa ń kọ́ èèyàn ń gbà kan ńlá méjì ó ní síra wọn wọ́n fẹ́ jọ para wọn ni pé ẹni tí wọ́n pa tó wáyé pé òun lọ́wọ́ ẹ̀yà bóun ló ṣe pa tí ńlá méjì jọjọ mọ́ náà ó dàbí ẹni pàdé sí ni àbáwá ìmáàmù ní ń rò àbí kọ́ jẹ́ pé àwọn ìdí míì wọ́n fi pé káwọn ṣe ìpẹ̀tùsáwọ̀ láàrin gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró lé wọn lọ́rùn nígbà tẹ́ tó wá bọ́ọ̀tà ní ìsìn tẹ́ wá ní láíláí ọkùnrin ṣùgbẹ́ṣùgbẹ́ kọ́lọ́mọ́jẹ́ ń bírú ẹ̀ lọ́mọ èyí tẹ́yìn ti sọ tó burú jù lé nǹkan lélẹ́ẹ̀lọ́kọ̀ gba àwọn ọ̀rọ̀ ńláńláńlá àwọn ọ̀rọ̀ tó burú tẹ́yìn ti sọ dàálẹ̀ nǹkan tẹ́yìn ti sọ gbọ́ àwọn ọ̀rọ̀ ńláńlá tó lè ba nǹkan jẹ́ tẹ́yìn ti sọ nǹkan ìbéèrè ṣùgbẹ́ṣùgbẹ́ lẹ́yìn nǹkan àwọn ọ̀rọ̀ ńláńlá tó lè dá wàhálà alẹ́ tẹ́yìn ti sọ nǹkan Alhaji Taofik Subeer Lọ́baníkà kódà nítorí kan fi bọ́ọ̀tà sọ̀rọ̀ ni pé ẹ̀jí arántí àtúnbọ̀tán ẹ̀jí arántí pé ẹni tó bá gbómi ìjà kaná tó lóun omi àìní nífọ̀kànbalẹ̀ lòun ó gbé kaná fọmọ ọlọ́mọ kọ́nà tí ibi tọ́mọ tiẹ̀ ní òde kọ́nà tí àwọn tọ́mọ tiẹ̀ ní ọba pàdé ẹ ti da ìmáàmù ẹ da Sheikh Dr. Yunus tí àìtàlá ẹ dà wọn láàmú pọ̀ gan pàápàá jùlọ ẹ̀yin ẹ dà wọn láàmú pọ̀ gan àbáyé tó wá wò pé kó wọn bẹ̀yìn kódà ibi ọ̀rọ̀ dédé èyí bẹ́yàn ṣùgbọ́n látara pé ìmáàmù jẹ́ ìmáàmù àlàáfíà tó fà àlàáfíà tó ń ronú àlàáfíà wọ́n bẹ̀yìn ẹ̀rọ ìgbà tẹ̀ tí ń bẹ bàbá ọba Gandhi bọ̀ ẹ̀jẹ̀ tá ń bẹ̀ wọ́n lórí nígbà tẹ́ ń bẹ̀ wọ́n wọ́n sì ń bẹ̀ wọ́n tẹ́lẹ̀ náà kọ́kọ́ náà ṣùgbọ́n àwọn kan lẹ́jẹ̀ kí ẹ̀bẹ̀ yìí kó nítumọ̀ wájú bàbá ọba wọ́n tún wá bọ́ ta náà nísìnyí wọ́n tún wá bẹ̀yìn náà ẹ̀wá lẹ́ẹ̀ni gbọ́ ẹ̀ní gbà à ń ṣe ọlọ́run ọba ó ń gbọ́ ọlọ́run ọba fààyè sí ìfàrù lẹ̀ tó bá yẹ pé ọlọ́run ọba tí èè ṣàforíjì fún yàn ni kò ní fààyè sí ìfàrù lẹ̀ ò tọrọ àforíjì lẹ̀ o ṣùgbọ́n láà pé mọ́ ń gbẹ́bẹ̀ kódà ó tún anẹ́sà sáńtọ́pá alágbó àwọn gbóló láti ẹgbẹ́ àbẹ̀lọ́n tí ó gbẹ́bẹ̀ wa tí ó foríjì wa kí wá lẹ́yìn tẹ́ wá jẹ́ èèyàn abẹ̀lẹ̀ ara pé ìgbàkúgbà ọlọ́run lè mú ipò ń bẹ̀ àtàwọn táwọn sọ̀rọ̀ yìí náà láwọn àtàkùn wọn lé níta àti gbọ́ ni pé tẹ́nìkan bá kọ̀tọ̀ ọlọ́run ní forí ẹ̀ṣẹ̀ jìyàn ọlọ́run ní forí ẹ̀ṣẹ̀ jìyàn náà Alhaji Taofik Subeer Lọ́baníkà èmi ọba yín já o mi ò sì ṣùgbọ́n dọ̀la àwa pẹ̀lú bàbá imam Sheikh Dr. Yunus tọ́lẹ̀ àti alára bàbá Taofik Subeer Lọ́baníkà bàbá imam ti bẹ̀yìn o ẹgbẹ́bẹ́ o kì í ṣe pé torí nǹkan kan torí àtúnbọ̀tán torí ìgbà tọmọ yín náà bá bẹ àwọn tọmọ yín bá ṣẹ̀ kí wọ́n lè bá gbẹ́bẹ̀ tiẹ̀ náà ẹgbẹ́ rẹ̀ Dr. Yunus tọ́lẹ̀ àti alára o àìgbẹ́bẹ̀ wọn ó léwu fọ́jọ́ iwájú yín àtàwọn ọmọ yín ẹ má bínú o tọrọ mi bá lé pọ̀ o salamu alaikum ó dàbọ̀.